ọmọ èèyàn ní jẹ́ aníbírè ọlọ́run ọba mi ò lọ́bì kankan bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a dé kò yẹ kí ẹ gbàgbé ibi tá a ti ń bọ̀ sóye yín àbí òye yín ẹ ṣáà ti mọ̀ wípé bàbá yìí tí mo mọ̀ ní bàbá mi tí n sì máa pè ní bàbá mi òun ló kọ́ ìbàlẹ̀ ìdí mi àbí kí n sọ pé Sodiiki nígbà táwọn primary school tọ̀rẹ́ mi ní kí n dúró ọ̀rẹ́ mi tó ti mẹ́nu ẹ̀ jù mí lọ mo ti wá pàdé ọ̀rẹ́ mi o Bùnmi lórúkọ rẹ̀ Bùnmi ẹ mọ̀ jẹ́ ń tàn yín jẹ́ àǹtí Ṣeun Bùnmi ní ọyàn àmọ́ kò ga ó kúrú kì í ṣe rárá o ó kúrú ni ó sì ní ọyàn ìdí rẹ̀ ò tó nǹkan tẹ́ bá wo Bùnmi lọ́wọ́ iwájú ọmọ ò mọ̀ wù yín ó sì ní good face àmọ́ tó bá jẹ́ pé yín lẹ́ bá wo Bùnmi kò ní wù yín kẹ́ ẹ tiẹ̀ débẹ̀ rárá torí ọmọ kékeré lẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ sì ni kì í sọ ọmọ kékeré ṣé kì í wá sọ ọmọ kékeré ni n tá à ń sọ̀rọ̀ yìí ò tí ì dùbẹ́ ya bíi 16 17 18 lọ kò tẹ̀ tí pé ń tì nígbà tí mò ń gbégbé ayé olóṣòwò mi lọ tó jẹ́ wípé tó o bá ti lówó lọ́wọ́ ń fẹ̀yìn mi lélẹ̀ fún ọ gbogbo ará àdúgbò ti mọ̀ ìyá mi gan mọṣẹ́ tí mò ń ṣe tí má sùn gbàgbé ńgbà mi ìyá mi ní ó jí mi Omolabake sí ò jáde lálẹ́ yìí ibo ni mò ń lọ ṣe ẹ̀rọ ọ̀gá tó kọ́ mi ń ṣe kílásìkì olóṣòlù ọ̀gá mi yá ju ẹ̀sà ọ̀gá mi mọ̀ṣẹ́ wọn kì í gbélé sínú ọ̀tọ̀ tí mọ̀ṣẹ́ ló máa ṣe fáwọn èèyàn ọkùnrin 10 lè wọ́gà wá kílẹ̀ tó ṣú so yẹn gan-an ó dàbí pé èèyàn tí wọ́n bí sínú ilé aláwọ̀ òkú tó jẹ́ pé wọ́n pàdé àwọn wèrè ń ta ọ̀gá mi gẹ́gẹ́ tó kọ́ mi ń ṣẹ́ ọkùnrin 10 ò tó lójúmọ́ kan so èmi ò rí bẹ́ẹ̀ ni pé nǹkan tá à ń ṣe ò tiẹ̀ dá ìwọ ló fẹ́ jẹ́ big girl lásìkò náà nílùú níbi tí mo sọ pé tá à ń gbé àjẹgúnlẹ̀ tó bá tí ì ṣe rọ́ọ̀sì normal o tí ì ṣe sísí ní sáìdì ibi táwa ń gbé o aláwọn ibi tó yẹ pé ó ṣì wà òkè lájẹgúnlẹ̀ tá à ń sọ yìí o wọ́n ti ṣeun èmi àtọ̀rẹ́ mi bá plan a bá lọ gbalẹ̀ òní pákó ilé òní pákó ibẹ̀ la wá wà à ń enjoy ara wa a máa lò tó bá dé bá a máa sùn ní ìgbà mi máa lọ bíṣẹ́ ìgbà mi ní lọ bíṣẹ́ ọ̀gá mi gan gbé mi fọkùnrin normal ẹ láìkẹ́ àwọn ọmọọṣẹ́ mi ni ọ̀gá mi ń gbé mi fọkùnrin ó wà jòjò kan níbi tí wọn kì í lo kọ́ńdọ̀mù yìí ni mo ní mo fẹ́ lọ torí mo ní ìdòwò bá lọ bẹ́ẹ̀ láti mo débẹ̀ ọkùnrin tí mo kọ́kọ́ pàdé bó ṣe fọwọ́ kàn mí tá a dé di mọ́tò ó bá ní òun ò ṣẹ́ ní tì mo ní ọ̀gá ló délé mi o abẹ́gà ní ìgbọ̀n ní wá wù mí títí ó ní how old are you kí ló kàn yé jẹ pẹ̀lú nǹkan tán abẹ́gà ló délé mi ló bá ní if you give me your number I like you give you my number you like me wetin concern me concern like abeg you wan do abi no dey do I wan go inside ba 200,000 200,000 okay I go give you only as you dey go now carry your bag only I swear I will give you if you no give me say I will come back me I go come back ni so we are going inside now I don't believe me and you go dey dance no dance with anybody again so as you do finish you go dey go me we too go dey go as you go outside me I go pick you for road just wait I go pick you or you want cash go if you give me cash I go collect am be like say because I know wà tó bá pẹ́ aṣọ tó wọ̀ ó fọ bí àwọn politician ló ṣe wọ̀ bá mu tó bá fún mi ní bẹ́ẹ̀lì owó yẹn méjì ló fún mi
bó ṣe mú àti ṣe inú mi dùn dédì mo ní mo kórè àti ṣe bá kú bẹ́ẹ̀ nígbà tá a ṣe tán tá a lọ ìgbà tó rẹ́ mi bó ṣe píkà lójú ọ̀nà nìyẹn ọ̀rẹ́ mi ní ohun tàlẹ́ ní pé 50,000 ló ń pa kò sí wàhálà máa yóò bá mi sùn bá ní ibo là ń lọ ní à ń lọ lẹ́nu ó ní bo nílé wa àjẹsọ pé dumping nílé wa wà àbẹ̀kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ là ń gbọ́ wọ́n bí lè kó àwọn ọmọ dumping wọn pick pocket ó ní àní nàìjíríà tell me now don't worry tell me àbá sọ pé ọ̀rẹ́ mi Bùnmi ẹ wo dumping là ń gbé dumping okay I'll carry you go there for this night abeg go no worry once we reach the gate I will drop you don't worry I'm safe you safe ke yes gàtà débẹ̀ àní kó jọba níbi gate kó lè máa lọ́ntẹ̀ ó ní don't worry I'll carry you reach there bó ìdó ìdó àtàyè bọ́ọ̀lẹ̀ báyìí àwọn guys ti jáde you guys tuwálé wọ́n jẹ́ tuntun mọ́ máa pick ẹ̀ ni bá ní wait bá gbowó jáde ló bá ní who I go give among God of you who be your guy for here èmi bó mi mo mú ọkùnrin wálé bá ní kí ló ṣe yín gbogbo náà kékeré gbọ́ àwọn èèyàn gidi wálé àti ṣe mo bá di ọ̀gá níbẹ̀ kékeré gbọ́ àwọn gidi wálé kékeré kan ti sìn ti disturb boyfriend mi ṣe kékeré kan máa fẹ́ mi my eyes and smile nídàjí ni níta sí aago 4 ló bá ní ta lọ̀gá ló bá mi babe who be your ọ̀gá for here oníwọ kọ àkúnàdà ọ̀nà ti sùn ẹ lọ pé bẹ́ẹ̀ kẹ́ lọ pé wá kíní kan because mi fẹ́ wàhálà wọ́n bá ní pé kí ẹ pé kọ́ fún mi wọ́n bá ní kọ́ fún mi ẹ fún Làbákẹ́ kọ́lẹ́tà náà tomorrow náà so bó ṣe gbà ní bẹ́ẹ̀ méjì ó tó kó fún mi lọ́wọ́ fún wọn bá ní òkè bá ní kò sí wàhálà good night wọ́n àwọn onímọ́tò ló bá lọ yóò ní tomorrow I will come carry you no go that place so na me we go enjoy ourselves ni mo ti gbọ́ àti ṣe ló bá wà níjọ́ kejì lóòótọ́ gbogbo àtọ́ lọ́tọ́ ó dáa ọjọ́ kejì àwọn àkóná dé wọn ní pé kìíní kan tó ìmúṣe máa ń láìkí ẹ oṣù ọ̀gan àkóná délé mo mú ṣàkólà àkóná alẹ́ dáadáa kóná mo mú ṣàkólà alẹ́ dáadáa roscoe mi làkóná ẹ mọ̀ nínú àdúgbò kò sówó lọ́wọ́ èèyàn tó pé èèyàn kan wá pé ṣe mí kò ṣe kí ni bí i 2,000 fún ẹ bí i 1,000 gbà mí kò sẹ̀ gan bí i mo kàn ní láti torí mi náà ti ń dáàmú kò fẹ́ farọ́ kí ni kò bá kò sówó lọ́mù tó dẹ̀ nípò mo ní ìdíkì ní mo dẹ̀ fowó jẹun so wọ́n ti wá ti róúnjẹ fún mi gbà mí máa nípò ti tẹ̀bà bá ti tẹ̀bà tó ti mo ti fa kí ní ẹyọ a máa dóra wa àti ṣe nǹkan tá àkóná ṣe fún mi nìyẹn àkóná níwọ̀ ló ọmọ ilẹ̀ mi ní ẹ̀ ìwọ níwọ̀ ni ọsọ mọ́tò tó wá gbé ọpọ́n sọ mọ́tò yẹn ẹ̀nà ọwọ́ dẹ́ni ọmọ mi ẹni tó bá jẹ iṣẹ́ gbọ́dọ̀ máa sanwó gidi ni bẹ́ẹ̀ ló kó wa mo ní ọyọ kan ni wọ́n ní àwọn ní méjì náà kó fún ẹ mo ní ọyọ kan ni ó yẹ kó yẹn méjì náà kó fún ẹ mo ní ọyọ kan ni ó fún mi ní ọyọ kan ó jẹ́ ìfẹ́ iná lọ ọyọ kan ni ọ̀rọ̀ ni ẹ filẹ̀ gẹ̀ẹ́sì mi ni ọyọ kan náà dàmú yẹ fún wọn ni a ní ṣé o ti sí ọyọ kan ìbò olùdó máa pa ẹ mo ní mi jọ ọ́ ní ọyọ kan tó fún mi nìyẹn alágbà sigoto láàrin àwọn àkúnná ni because ẹ mọ̀ wọn kàn ń gbé ara àwọn ilẹ̀ mi owó ti wá ṣe mo jẹṣẹ́ rú ẹ mọ́ àwọn kan ṣe iná àbẹ̀tẹ̀ mo máa jẹṣẹ́ ẹ lọ àti ṣeun nígbà tó wá di owó rọlẹ̀ bàbá yẹn ti wá bó tún ṣe dé àkúnná àgọ́ ti wà rán ni bàbá aláyọ̀ ń jíṣẹ́ tó á lè kíní kan bọ̀ owó yẹn òun lè pín kíní kan nìkan pásù kan ni mo gbé fún wọn ní na one I give am no worry ọba tó méjì jáde ọba tó gbé fún wọn. ibẹ̀ ni mo sì mọ̀ pé àbúrò ẹ̀fọ́ mi ṣoògùn owó ni àmọ́ torí owó yẹn tí mo mú lẹ́nu bá ní let's go pàṣẹ wọ́n mi pé ṣó máa lọ ìyẹn ní àwọn go ju work ó ní don't worry I'll give you oníyẹn ní pé maybe your girlfriend ṣàdarí don't worry I'll give you bá fún ní ọyọ kan pásọ ọyọ kan bá fi lè lọ́wọ́ I'll go enjoy myself let's go àbí kò kú do 2 of us now ní sórí ẹ̀ dàrú ni 2 of us ò ṣì wò ni àbálọ àti ṣeun mo bọ́ sínú ayé tuntun ẹ mọ̀ wò wípé àbúfẹ́ fi mí ṣoògùn wò ni ẹ mọ̀ wò wípé àbúfẹ́ rán mi ṣe dúdúrúdúrú ni bẹ́ẹ̀ mi náà ṣe ń wò nìyẹn nígbà tá a ti bí tá a lọ inú mọ́tò tá a wà ojú ẹ̀fọ́ kò ní gbogbo àjẹgúnlẹ̀ kò ní gbogbo bí táwọn wọ́n ti máa fi débi tá à ń drive lọ ilẹ̀ ti ṣú àti ṣú